Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o tó ń wò mí nílé lóko lẹ́yìn òde. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ ọdún bí a ò kú ní rẹ̀ǹgbé sọnù bí ó ṣe ìbí ọmọ. Ẹ̀yin olólùfẹ́ mi, mo tún ní kí n wá fi tó yín létí gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe ìlérí fún yín pé tí n bá ti ń gbọ́ any information tí mo rí pé ó máa wúlò fún ẹ̀yin olólùfẹ́ mi, mi ò ní hesitate láti mú wá fún yín. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọba Ifọ̀, mo rò pé gbogbo wa náà ni a ti gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ sí ọba Ifọ̀ tó dá bàbá kan kúnlẹ̀ láàrin títì tó bẹ̀rẹ̀ sí ní fọ́ létí tán ní kó máa fọ́ létí tó ń yìn wọ́n lépè tó ń ṣẹ́ gbogbo èpè fún. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ pé kí ni bàbá yìí bá ṣe, kí ni bàbá yìí ṣe, bóyá bàbá yìí náà ṣe nǹkan tí kò dáa ni, bóyá wà burúkú ni bàbá yìí hù. Gẹ́gẹ́ bí ẹnìkan èmi sì sọ pé kò no matter nǹkan tí bàbá yìí ò bá ṣe, no matter nǹkan tí bàbá yìí ò bá ṣe, ọba yìí ò lẹ́tọ̀ọ́ àti dágúnlẹ̀ àgbàlagbà for that matter ní ìgbangba. Ṣé bí ó láàfin á dẹ̀ pé sí ààfin, á dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ bóyá nǹkan kan tó ṣe tí ò dáa, so wọ́n á dẹ̀ jọ sọ ní tùbínùbí. But àwọn kan ní ó lè jẹ́ pé nǹkan tó ṣe ò dáa náà ni tó fi lè mú ọba yẹn dákúnlẹ̀ ní iwájú gbangba, èèyàn burúkú ni bàbá yẹn, kíní kan ni bàbá yẹn. Mo dẹ̀ sọ fún yín náà, mo ní mo ṣe máa tẹ̀síwájú lórí ìwádìí yẹn, mo ṣe máa get more information lórí ẹ̀. Ẹ̀yin olùfẹ́ mi, information tí mo tún get lórí ẹ̀ òun náà ni mo ní kí n sáré wá fún yín. Gẹ́gẹ́ bí àwa ẹlẹ́ran ara, àwa ọmọ ẹ̀dá ènìyàn, oríṣi ọ̀nà méjì náà la máa rò sí. Ó ṣe nǹkan tí ò dáa ni, bóyá kò ṣe nǹkan kan ni, ó ṣe nǹkan tí ò dáa ni, bóyá kò ṣe nǹkan kan ni. But fún àǹfààní àwọn tí wọn ò tí ì mọ nǹkan tí ọba yìí ṣe, ọ̀rọ̀ tọba yìí sọ, graffiti ọ̀rọ̀ tọba yìí sọ, òun ló máa jẹ́ kí n kọ́kọ́ play voice note. Ẹ má gbàgbé fún ẹ̀yin tẹ́ ti wò sẹ́yìn, mo ti play voice note yẹn náà díẹ̀ fún yín, but fún àwọn tí wọ́n ṣe máa come across ẹ̀ ń sìn torí gbogbo wa náà kọ́ la máa wò tán at the same time. But fún àǹfààní àwọn tí ẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń come across page yìí ni tí wọ́n mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, mo kọ́kọ́ fẹ́ play voice note ibi tí ọba yẹn tó ti ń ṣẹ́ ìpè fún bàbá yẹn tó ti ń ṣe oríṣiríṣi ọ̀rọ̀ tó ti sọ pé òun ni àwọn ọlọ́pàá tó bá kú àwọn máa sin anybody ò ní gbọ́n kankan. Nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní interview bàbá yẹn, kí ló fa ìdí ọ̀rọ̀ yìí, kí ló fà tí ọba fi ń fọ́ yín létí tó fi dá yín kúnlẹ̀, bàbá yẹn dẹ̀ ṣàlàyé. So ẹ̀yin olùfẹ́ mi, ẹ máa fẹnu ara yín gbọ́ ní ẹnu bàbá yẹn náà fúnra ara yín, but ẹ jẹ́ kí n kọ́kọ́ put awareness fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ come across page kán lè mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. Ẹ kọ́kọ́ gbọ́ yẹn náà.
sí fọ́nrán yìí. ẹ lólùfẹ́ mi ṣé ẹ ti gbọ́ bí bàbá yẹn ṣe wọn bàbá yẹn lépè tó ní tó bá tún kú àwọn máa sin tí ó dẹ̀ sẹ́ni tó máa mọ̀ òun lòun ní àwọn ọlọ́pàá ìkáwọ́ òun ló wà ọ̀rọ̀ yẹn ti wá bí àwọn ọlọ́pàá náà nú báyìí àwọn ọlọ́pàá gan ti take reaction bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọba yẹn ti wà ní Eléwéran police station látijọ́ tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé irú èní ni wọ́n ṣe máa gba béèlì I don't know ó ṣeé ṣe kó jẹ́ pé irú èní wọ́n ṣe máa gba béèlì I don't know so kí ni nǹkan tó ń fàyọ̀ ni pé gbogbo àwọn ògbìmọ̀ àfọ̀bàjẹ́ gbogbo wọn ti dìde nǹkan tí mo wá fẹ́ mú fún gangan ni pé kí ni nǹkan tí bàbá yẹn ṣe kí n tó mú wá fún yín ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí rìn kó fàìrà kí àwọn èèyàn lè jẹ àǹfààní ẹ̀ àǹfààní ẹ̀yin tẹ́lẹ̀ tí subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ ṣé gan kí n tó wá mú ibi tí bàbá yẹn ti wá sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ pé torí wọ́n interview pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yẹn fi le tó bẹ́ẹ̀ yẹn bàbá yẹn lè ṣàlàyé wọn lẹ́nu oníkan òun láti máa ń gbọ́ pọ̀n ẹnu oníbọn òun láti máa ń gbọ́ pé mo ta ẹgbẹ́ lẹ́nu bàbá yẹn. mi ò jẹ kankan fún wọn kábíyèsí wa níbí ni olórílé lẹ́rí tó ń sọ̀rọ̀ yẹn olórílé Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. òkè sá àwọn náà ṣépè yẹn. bẹ́ẹ̀ ni àwọn bàbá yẹn ni wọ́n ń tajú yẹn. olórílé lọ́jọ́ náà ń ṣépè yẹn. wọ́n lẹ̀ ebi ń pa mi lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ ni pé kí n wá nǹkan rà tí máa jẹ ẹ̀lú sà. wọ́n gbọ́ ìsà. bí wọ́n ṣe mo ṣe rí ohun tóun nìyẹn mo ṣe rí mọ́tò yẹn tó kàn bá ìwọ kọ́nù ń pè mo lè sáré lọ bá wọn pé kábíyèsí o yóò mọ̀ pé ẹ̀ ń pè mí ẹjọ́ ẹ má bínú sà. nígbà tí máa fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gbá orí táwọn fi gbà á lẹ̀ táwọn ìṣẹ̀dá mi lóhùn lórí ti ṣe ìdàgbàsídà mi. mo lè ní kábíyèsí mi kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run kí ni mo ṣe ẹ máa gbára mi ò yá fúnra wọn máa gbára mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run tẹ́ bá ránṣẹ́ pè mí máa ṣàlẹ̀ wá jẹ́ yín. kí ni mo ṣe sa mo ṣe ní kí lóko sí ẹ kí ẹ owó máa ṣe fídíò ní ẹgbẹ́ bẹ́ẹ̀ sí ní ìlú. tó sọ pé tí n bá kú òun akọni kan sin mí dànù síbẹ̀ yẹn kò sí kan pé tẹ̀ta gbogbo ọlọ́pàá Nàìjíríà pọ̀wọ́ òun ló wà gbogbo àwọn àgbààgbà Nàìjíríà pọ̀wọ́ òun ló wà ẹ̀rù ń bà mí o tẹ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kí n má kúkú òjijì ní eléyìí o láti gbà yẹn mi ò lè dìde lẹ̀ níwájú Ọlọ́run àtẹ̀yàn. ọjọ́ wo lọ́rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sá. ó ṣẹlẹ̀ ní on the 21st of December January. January 21. bẹ́ẹ̀ni sá then ó dẹ̀ ní aago mọ́kànlá àárọ̀ ni. ṣé lára àwọn olóyè wọn ní àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sá. ẹ ṣeun sá mi ò jẹ́ nǹkan kan nílùú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ olùjì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí nítorí bí mo fi di ọ̀tá wọn all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hánràn olórí burúkú èmi ọ̀hánràn orí ẹ̀ ti pọ̀ jù ẹni òbí lè pé bóyá ó yẹ ká lè níbẹ̀ yẹn lọ́jọ́ ìtòlè fúnra wọn wọ́n máa gbára mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn bí ń rí tàbí ẹ ṣe wọn léṣe kan sí kọ̀rọ̀ rí. Ọlọ́run ò ní jẹ́ kí n orí adé sí o èmi kọ́ ẹ̀. nígbà tó nínú ìrántí wa ẹ̀rọ àkìrí orí adé sí. nígbà tó rẹ̀ ti ṣẹlẹ̀ yìí bàbá nígbà tó rẹ̀ ti ṣẹlẹ̀ yìí ẹ ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ máa gbọ́. ẹsikísà ẹ máa gbọ́ bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn kò fúnra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà tó ti bẹ́ẹ̀ mo
ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí má kà kókó kífà kó má gbà mí lọ́wọ́ ti sọ pé kò sí ọlọ́pàá. báwo wá ní títọ́ bá yín yẹn ṣé ìṣe pé bóyá ó rẹra díẹ̀ sá. ọ̀rẹ́ mi sá ọ̀rẹ́ mi láti bá yẹn problem. Kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká yé o. ẹ̀sìkìsà tí mo fẹ́ ni pé kájọ torí Ọlọ́run ká bá mi gbẹ orí adé kó má pa mí dànù ó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. tó ọlọ́wọ́n amọ̀láfíà wa ẹ̀ ní sá. ẹ lólùfẹ́ mi ibi tí mò ń lọ gangan nìyẹn tẹ́ ẹ bá rántí pé nínú fídíò tí mo kọ́kọ́ ṣe gbàrà fún ìṣẹ̀lẹ̀ yìí mo sọ wípé n tó fi mú ọba yẹn tó fi pe irú èdè tó pè yẹn ó ti ń ṣe tipẹ́ ẹ tún ṣe máa gbọ́ another voice note o níbi tí máa yẹn ti sọ wípé òun lè ka 6 irú ìwà burúkú báyìí tí ọba yìí ti hù ẹ ṣe máa gbọ́ o ṣé bẹ́ẹ̀ mi ò tiẹ̀ tí mọ̀ pé àwọn kan tiẹ̀ ti ní rẹ́kọ̀dù ẹ̀ ní ọwọ́ èmi ò mọ̀ pé àwọn kan ti ní rẹ́kọ̀dù ẹ̀ ní ọwọ́ but bí ọba yẹn ṣe ti hùwà yẹn ẹ mọ̀ téèyàn bá ti ń hùwà nínú ọ̀rọ̀ tó bá ń sọ nínú ìṣesí tó bá ń ṣe ẹ máa ti mọ irú èèyàn tó jẹ́ ṣé rí ọba yẹn ọba wúlígánsì ni ọba tọ́ọ̀gì ni bàbá tọ́ọ̀gì ọba burúkú ni èdè tó pè yẹn pé tó o bá kú màá sin ẹ́ tí ò dé sẹ́nibọ́dì tó máa mọ̀ ìyẹn túmọ̀ sí pé mélòó orú ẹ tá a ti wéèsì dànù èmi ni mo ní àwọn ọlọ́pàá èmi ni mo ní gbogbo àwọn àgbààgbà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀dùgọ́ ànígbà tí ìròyìn rẹ̀ tó máa tó mi lọ́wọ́ o ẹni tó sọ pé òun lòun ní àwọn ọlọ́pàá yìí o wọ́n ní sájẹ́ǹtì ló bá kó nínú ọlọ́pàá o sájẹ́ǹtì ló bá kó nínú ọlọ́pàá o ṣé ẹ rí i pé máyì ti rí dínkù àwọn ọlọ́pàá but inú mi dùn wípé bó ṣe sọ pé òun lòun ní àwọn ọlọ́pàá yẹn ó pàpà land sí police station I'm very happy about that tó fi show wípé àwọn ọlọ́pàá jẹ́ kó yé pé ó ní àwọn òṣìṣẹ́ lọ́ndà federal government ni bóyá òhù àṣemáṣe náà ni wọ́n fi yọ ẹ́ bóyá ó dẹ̀ resign ni bóyá torí ọba tó dẹ̀ fẹ́ jẹ iná dẹ̀ ló jẹ́ kó kó nínú iṣẹ́ ọlọ́pàá I don't know but àwọn ọlọ́pàá jẹ́ kó yé pé ó ní wá ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí bàbá wa Aláké of Ẹ̀gbáland bàbá kábíyèsí o wọ́n ti gbọ́ sí i ọ̀ṣìnlẹ̀ ọ̀fọ̀ṣìnlẹ̀ olówó ọ̀fọ̀ owú wọ́n ti gbọ́ sí i ẹ̀dùn ṣé nísìnyí tó bá ti wá ṣe ọba ń sìn yìí kọ́ bá kàn máa fùwà tó kàn tẹ́ ok ẹ jẹ́ ká ti bí ìṣàná kí èso ògùn ṣé bàbá wa Aláké ṣé wọ́n sọ̀rọ̀ sí wọn ó di ẹni mélòó tẹ́ pé bàbá wa Aláké ó lọ búlì ó lọ àrẹ́sì ó lọ jẹjú ẹ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a tiẹ̀ sì ń sọ̀rọ̀ yìí wọ́n sì ń sọ̀rọ̀ sí wọn ẹ lọ wo gbogbo orí social media ọ̀rọ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ á fẹ́ tó 70%. màmá wa Ẹsábọ̀dù wọn ò tiẹ̀ fi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọn ò fi wọn lọ́kàn balẹ̀ rárá wọn ò ṣe wá torí ẹ̀ kọ́ wá jáde síta kọ́ bẹ̀rẹ̀ sí ní búlì àwọn èèyàn kí kọ́kọ́ máa fọwọ́ lágbà àwọn èèyàn lójú ọba máa ń gbà ní àgbàlagbà máa ń gbà ní torí pé ohun tó bá jáde lẹ́nu ẹ̀ òun làwọn èèyàn fẹ́ mọ̀ ohun tó bá jáde lẹ́nu ẹ̀ òun làwọn èèyàn fẹ́ gbọ́ ẹ gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu ọba yẹn inú mi dẹ̀ dùn pé àwọn afọbajẹ association wọ́n ti dìde sí kódà níbi tọ́rọ̀ ìgbéde àwọn woman rights lawyer gan wọ́n ti dìde sí ohun tọ́wọn woman rights lawyer bá dẹ̀ ti dìde sí wọ́n ní àfàìmọ̀ kí ọba yẹn má fi ẹ̀wọ̀n panu àfàìmọ̀ kó má fi ẹ̀wọ̀n panu ẹ wá gbọ́ nǹkan títí máa yìí náà sọ lórí ọ̀rọ̀ báyìí nínú náà ni o ẹ gbọ́. tó ń jà ràn lórí social media yìí kọ́ làkọ́kọ́ ṣùgbọ́n máa sọ méjì pé tí èrè rẹ̀ wà lọ́wọ́ mi mo ní bíi 6 tẹ́rì rẹ̀ wà. ṣẹ́gbọ́n. if you challenge me I will produce it. ní orílẹ̀ Ifọ̀ ẹni tó jẹ́ Mufasir orílẹ̀ Ifọ̀ ní àfáà kan tí wọ́n pè ní Azeez lọ́dún 2019 nínú November wọ́n fẹ́ jẹ oyè kan nínú mọ́ṣáláṣí. ẹ máa gbọ́ o. wọ́n wá contemplate wípé ẹ jẹ́ kí olórí ilé Ifọ̀ bọ̀ wọ́n ní wọ́n ní bóyè ẹ̀sìn Islam ní abẹ́jẹ mélòó ní oyè òun oyè tí owó tí wọ́n bá pa ń bẹ̀ bóyá ló lè wọ 10,000. tá a bá fẹ́ ṣe èyí tó fẹ́ jù á jẹ́ kí kábíyèsí ọ̀pọ̀ ẹ jẹ́ ká rọra sílẹ̀ ní mọ̀ọ́kẹ́lẹ́ lábẹ́lẹ̀ lẹ́yìn òtún tí a lè máa mú ọba gbọ́. ṣé bí mùsùlùmí lọ́ba lórí ilé Ifọ̀ mùsùlùmí ní àfàṣẹ́míù ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti ké gbàjáde síjọba ìpínlẹ̀ Ògùn
kí kábíyèsí gbọ́. 2019 ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lórílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù náà ló wà bẹ́ẹ̀ Adéwálé nítorí. ìṣe mọ̀ba iná ló wà ń bẹ́ẹ̀ o. wọ́n wá lo èdè wọ́n wá pé Mufasiru gbogbo orílẹ̀ Ifọ̀ àbá àfíìs wá nígbà tá a bá ṣojú òpórí àmà gbọ́ kábíyèsí ló kọ́ tí Mufasiru ṣubú wọ́n wá pàṣẹ fún àwọn ìdán kó tó wà láàfin wọ́n dá Mufasiru odindi orílẹ̀ Ifọ̀ àbá àfíìs wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá nà ojú wú hospital ló láǹsì wọ́n ya jàlábí àti ìbẹ̀lẹ̀ ọ̀run rẹ̀ ọba yìí na Mufasiru olórílẹ̀ Ifọ̀ àfíìsì ni Mufasiru ń jẹ ẹ lọ sí Ifọ̀ kẹ lọ ṣẹbẹrẹ ọdún kan bẹ ọlábùlọ àbí wọ́n sọ àwọn ọmọ ẹ lónìí mi ṣe ẹ ti gbọ́n sí i máa yẹn ní òun ní mẹ́fà different one mẹ́fà ìwà burúkú tí ọba yẹn ti hù èèyàn kan ṣo ló ní mẹ́fà yẹn lọ́wọ́ o ẹyọ kan ló sì sọnù ẹ̀yẹn o tó ní Mufasiru Ifọ̀ pé ọba yẹn ló kọ́ tì láyà gbà o ó wá kọ̀mándì àwọn eruku ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìyà fún máa yìí wọ́n náà lu ojú ẹ̀ wú hospital ló láǹdì sí ilé ìwòsàn òun ló láǹdì sí ṣọ́ba nìyẹn gbogbo wa a ti gbọ́ nǹkan tí bàbá yẹn náà sọ ń sìn ó ti fi hàn pé bàbá yìí ò ṣẹ̀ lẹ́ṣẹ̀ kankan at least tí bàbá yẹn bá sá ṣe ẹ̀ṣẹ̀ kan nígbà tí bàbá yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni mo ṣe ẹ mọ̀ pàrọ̀ mi ò yà tó ní tó wá máa kú kó kú kí ni mo ṣe ẹ mọ̀ pàrọ̀ mi ò yà ó kàn pariwo ọ̀dàlẹ̀ ni ẹ́ bóyá nìkan tí ọba yẹn ń bájà bóyá òun ni bàbá yẹn ń bá ṣiṣẹ́ náà pé kí ni ẹ náà ó máa ń ṣàwọ èèyàn náà ó máa ń ṣàwọ ara wa yìí náà tó jẹ́ pé tí ọ̀rẹ́ méjì bá ń jà wọ́n á ní o gbọ́dọ̀ bá ẹni yẹn ṣe torí pé o ti ń bàjà tíyàwó tó bá ń béèyàn kan jàǹtà alọ́kọ òun ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ níyẹn sọ̀rọ̀ tọkọ bá ń béèyàn kan sọ̀rọ̀ ń ta á ní ìyàwó òun ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ níyẹn sọ̀rọ̀ kí ni yẹn máa ń ṣàwọ èèyàn and it's a lack mentality stupid mentality tí wàá tọ̀rẹ́ mi bá ń jà ohun tó wà láàrin ló yẹ kémi parí kò ṣe kí n tó máa yan ẹni yẹn ní òdì so make sense ṣá ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni ọ̀rẹ́ mi kíní kan ni it's a stupid mentality tọ́rẹ̀ méjì bá ń jà ọ̀rẹ́ kẹta ò ní láti máa bá kan yan òdì pé torí pé ó ń bá kan jà kó sí wọn láàrin sẹ́tù ẹ̀ fún wọn bó ṣe yẹ kí ó rí nìyẹn ó possible kó jẹ́ pé ẹni tí ọba yẹn ń bá jà ni bàbá yẹn ń bá ṣe torí mo gbọ́ tí ọba yẹn sọ pé kíní kan Sẹ̀míù àárín òru lòun fi jẹ baálẹ̀ ó tún wáá fìbí sú òun bóyá Sẹ̀míù yẹn ni bàbá yẹn ń bá ṣe I don't know ṣé yẹn ti wá deserve kí bàbá yẹn kó wá dákúnlẹ̀ láàrin títì kó máa wá disgrace yẹn and kẹ́lẹ̀ tó máa gbọ́ wọ́n ní JP ní bàbá yìí ó ti lọ sí Jerusalem ó ti dé ṣé ẹ rò pé àwọn kìrìsìtẹ́nì náà inú wọn máa dùn sí Muslim lọ́ba kìrìsìtẹ́nì bàbá tó dákúnlẹ̀ ṣé ẹ rò pé náà kìrìsìtẹ́nì náà máa dùn sí bọ̀ tó bá yẹ pé àwọn kìrìsìtẹ́nì náà bá dàbí àwọn mùsùlùmí ni wọ́n á ti dìde ogun wọ́n á ti dìde ìjà tó bá jẹ́ pé kírísítẹ́nì kan ló dá mùsùlùmí kùkúlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó ń yẹ̀yẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn mùsùlùmí àti dìde torí àwọn yẹn ti wọn bí ìjà bí ogun òun ló ń ṣe wọn wọn ò níṣẹ́ míì ju bí ogun lọ tó bá máa sọ́n sí ànábì ló kọ́kọ́ jagun ànábì náà fi jọ ànábì ló kọ́kọ́ jagun ànábì náà fi jọ ṣé gbogbo ọjọ́ ayé yín ogun lè fẹ́ máa fi jà ní ẹ dá mi lóhùn nínú gbogbo àlàyé tí bàbá yẹn ṣe níbo lẹ ti rí tó ti ṣe ọba yẹn tó ti fi hàn pé ọba yẹn ọba jàgídíjàgan ni ọba jàǹdùkú ni ṣé wọn pé mi ò tí ì mọ̀ pé àwọn kan tiẹ̀ ti ní evidence ẹ̀ lọ́wọ́ tí mo sọ pé nínú statement tí ọba yìí ń sọ yìí ó ti ṣe àwọn ìwà burúkú kan sẹ́yìn rí dáadáa because ìwọ tó bá hùwà burúkú rí àti sọ nǹkan bẹ́ẹ̀ yẹn jáde kò kọ́ mọ̀ ẹ̀rín sí àṣírí ti ń túbà yìí sí àṣírí ti ń túbà mo mọ̀ pé ara àwọn nǹkan tó máa lọ fi gún ègèsè ní kóòtù nìyẹn tó mọ̀ pé ọ̀rọ̀ yìí máa dé kóòtù ara àwọn nǹkan tó máa lọ fi gún ègèsè ní kóòtù òun nìyẹn and then àwọn kan tún sọ wípé ó ṣeé ṣe tó bá jẹ̀bi ẹ̀sùn òun náà ṣe máa ṣe kinní kan tí ó bá jẹ̀bi ẹ̀sùn bóyá ó máa lùsì adé àbí kò ní lùsì adé níbi tọ́rọ̀ ìgbédè yìí máa yín ò padà sórí oyè mọ́ tó bá padà sórí oyè ẹ̀yin ìjọba ẹ ti ṣe o irú ọba bẹ́ẹ̀ gbọ́dọ̀ padà sórí oyè mọ́ irú ọba bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ padà sórí oyè mọ́ mo gbọ́ pé gbogbo àwọn youth Ogun State náà àwọn náà ti dìde wọ́n ti go against ẹ̀ woman rights lawyer wọ́n ti dìde wọ́n ti go against ẹ̀ àwọn council of ọba wọ́n ti dìde wọ́n ti go against ẹ̀
gbogbo àwọn ọba wọ́n ti dìde wọ́n ti go against ẹ̀ irú ẹni yẹn ìdílé wọn ò tiẹ̀ gbọ́dọ̀ dúdú yìí mọ́ ẹ jọ gbogbo ẹ̀yin ọmọ Ifọ̀ gbogbo ẹ̀yin ará Ifọ̀ gbogbo ẹ̀yin indíjì Ifọ̀ ẹ jọ ẹ lọ yan ọba míì ẹ lọ yan ọba míì bẹ́ẹ̀ bá tún fi máa yí padà sórí oyè àgékù ejò ní o ó máa padà wá ṣòro bí agbọ́n o ṣé ẹ mọ̀ wípé ọlọ́run tó fẹ́ tú àṣírí ẹ̀ ṣé ẹ mọ̀ pé ńgbà míì ọlọ́run ọba adákẹ́dájọ́ ó lè jẹ́ pé èèyàn kan tó ṣe fún gbẹ̀yìn òun lórí ẹni yẹn ló ń dájọ́ yìí because ṣé rí orí gbogbo wa yìí àìmọye orí mi tó yẹ pé tẹ́ ẹ bá ṣèkà fún ó ti sùn lọ àìmọye orí mi tó yẹ pé tẹ́ ẹ bá dá lóró ó tán síbẹ̀ náà nìyẹn àwọn orí kan dẹ̀ wà tó jẹ́ pé tẹ́ ẹ bá yàn wọ́n jẹ tẹ́ ẹ bá yàn wọ́n jẹ ìyẹn ogún ọdún ń gbóná ni ẹlẹ́dàá wọn sì máa padà jìyà ó sì máa padà jà ó lè jẹ́ nìkan tí ọba yìí ṣe fún gbẹ̀yìn òun lẹ́lẹ́dàá ẹ̀ jà ní ṣiṣẹ́ ṣe mú I can say it categorically pé ṣiṣẹ́ ló mú ọba yẹn tó fi pe ìkan nínú àwọn olóyè ẹ̀ kó máa ṣe rẹ́kọ̀dù tó ń ṣe yẹn ó fẹ́ lọ fi yẹ̀yẹ́ bàbá yẹn ni ó fẹ́ máa fi yẹ̀yẹ́ bàbá yẹn pé ìjọ tí mo yẹ̀yẹ́ ẹ wo bó ṣe ń ṣe ẹ wo bí mo ṣe ṣe ó fẹ́ fi yẹ̀yẹ́ bàbá yẹn ni láláì dẹ̀ mọ̀ wípé yẹ̀yẹ́ tó fẹ́ fi yẹ̀yẹ́ bàbá yẹn yẹ̀yà rẹ̀ òun ló ń rẹ́kọ̀dù tí ó mọ̀ yẹ̀yà rẹ̀ òun ló ń rẹ́kọ̀dù because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwà tó ń hù yẹn kò ń ṣe ìwà tó yẹ kó jẹ́ kó máa rí rẹ́kọ̀dù but ó ti ní lọ́kàn pé òun lòun ní gbogbo Ifọ̀ gbogbo ọlọ́pàá Nàìjíríà ọwọ́ òun ló wà gbogbo àwọn àgbààgbà òun lòun capture wọn how old he is bàbá tó dákúnlẹ̀ bàbá 73 years ni tó bá máa tóun bá ṣe máa pé 50 years bóyá ó ṣe máa pé 50 years ni can you imagine òun ti gbàgbé pé bàbá yẹn ó lẹ́bí ó lára ó lọ́mọ ó níyàwó ó ní family ẹ tún máa gbọ́ sí bàbá yẹn sọ wípé ọmọ ilẹ̀ Olújì lòun ṣé àwọn yóòtú ilẹ̀ Olújì sì tó bá gbọ́ bẹ̀ ṣé ẹ tó rò pé inú wọn á dùn ṣé ẹ rò pé inú wọn máa dùn inú wọn ò ní dùn pé ìkọ́nà wọn dáadé wa ni wọ́n yẹ̀yẹ̀ ní Ògùn state yìí ṣé ẹ rò pé inú wọn máa dùn inú wọn ò ní dùn ẹ ló lè fẹ́ mi ẹjọ́ ẹ ò ní rí gbé sọnù bí ò ṣe bí ẹ mọ ẹjọ́ ẹ bá mi ṣe fídíò yìí ẹ̀yà àgbàdo lè pòwe pé etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ èmi náà ni mo sọ fún yín pé any information tí n bá tún get mo máa mú wá fún yín yà bí mo ṣe gbọ́ analysis bàbá yẹn pé kò ṣe ọba yẹn nínú analysis bàbá yẹn pé kò ṣe ọba yẹn fún àǹfààní àwọn tí wọ́n ti ń sọ wípé bóyá bàbá yẹn náà hùwà tí ò dáa ni bóyá wà burúkú ni bàbá yẹn hù ọba ọkàn lè dédé dákúnlẹ̀ ọba ọkàn lè dédé ìkíní kan tèmi tẹ̀sí sọ pé no matter kí bàbá yẹn tiẹ̀ hùwà burúkú kó hùwà tó burúkú jáì àtẹ̀kọ́kọ́ sì wo ọlá ọjọ́ orí mọ́ bá mi láàfin àlọ́ bàdé wà dé ààfin gbà yẹn ó possible kó láwọn tó bá jọmọ kéékèèké kú ò tó bá tiẹ̀ fẹ́ yẹ̀yẹ́ o lè sọ̀rọ̀ gba lórí n tó ṣe dùn mí ìwà burúkú ló hù kò yẹ kó o ṣe bẹ́ẹ̀ mo láìkí ẹjọ́ báyìí lọ mo dẹ̀ fi inú tán ẹ̀ gan bàbá yẹn náà dé wà sọ tiẹ̀ pé kábíyèsí kò rí bẹ́ẹ̀ mi ò ṣe gbá kan mi ò ṣàwó kan á jẹ́ nínú ààfin not in public èṣù yẹn tún wá ṣe é ìwọ báyìí èṣù yẹn tún wá ṣe é o tún ní kó máa rẹ́kọ̀dù ẹ̀ láì mọ̀ pé rẹ́kọ̀dù yẹn gan òun ló fi finish ara ẹ̀ irú eléyìí ò ṣe é deny torí ọ̀rọ̀ tá à ń sọ yìí sìn mo gbọ́ pé ó ti dé Àbújá ọ̀rọ̀ tá à ń sọ yìí mo gbọ́ pé ó ti dé Àbújá definitely bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn náà ti máa gbọ́ sí nìyẹn ṣe ti rí gbogbo the whole world àfẹni tí ò bá gbọ́ Yorùbá nìkan ni ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ní gbogbo òfàsì tó bá ti ń wo YouTube tó bá ti ń wo Facebook tó bá ti ń wo TikTok gbogbo wọn ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn kan dẹ̀ ti ń sọ wípé tí bàbá yẹn tí ọba yẹn bá padà sórí àpèrè a jẹ́ wípé nǹkan tó sọ òun ló ti ń ṣiṣẹ́ pé òun lòun ní àwọn ọlọ́pàá òun lòun ní àwọn àgbààgbà pé tó bá fi lè padà sórí àpèrè yẹn tí ò lọ lò èyí tó kù ọjọ́ ayé nínú ẹ̀wọ̀n pé a jẹ́ pé lóòótọ́ òun ló ní àwọn ọlọ́pàá lóòótọ́ a jẹ́ pé lóòótọ́ òun ló ní àwọn àgbàlagbà but bẹ́ẹ̀ mi ṣe ń wo ọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá ti kọ́kọ́ jẹjú ẹ̀ nà fún pé wọ́n ti kọ́kọ́ arrest ẹ̀ wọ́n gbé lọ sílé ìwé wọn yẹn náà àwọn yẹn ti kọ́kọ́ jẹ́ kó yé náà pé o ní àwa níkàwọ́ ẹ̀ tó o bá ti ṣiṣẹ́ ọlọ́pàá rí o ti ṣe rí ni ìyẹn ò mí ni pé wọ́n ló ń kọ́ńtróòlù ọlọ́pàá
àwọn ẹ̀ jẹ́ kó kọ́kọ́ yé ná inú mi dẹ̀ kọ́kọ́ dùn fún ìgbésẹ̀ táwọn ọlọ́pàá Ògùn State kọ́kọ́ gbé sàdákàtà yín tó bá yẹ pé bí gbogbo àwọn ọlọ́pàá ṣe ń ṣe nìyẹn tó bá yẹ pé wọ́n ṣe ń take action nìyẹn ìyà ò ní máa já aláìṣẹ̀gbé bàbá yẹn sì ẹ̀rù ń bà ó ti wà traumatized bóyá bó bá ṣe ń sùn tó ń jí báyìí bí ìgbà tábà sọ pé bóyá wọ́n fẹ́ wá pa ni at that age can you imagine ẹ lólùfẹ́ mi yà nǹkan tí mo tún gbọ́ nìyẹn tí mo ní kí n sáré wá fún yín tí n bá tún gbọ́ any information mo tún sì ń tọpinpin a sì máa mọ ibi tí kéèsì yẹn dé torí mo ti ń gbọ́ pé ó ṣeé ṣe kan gba béèlì ẹ̀ lénìí tọ́wọ́ lè gba béèlì mọ̀ pé ó ń lọ sílé ẹjọ́ 100% nìyẹn ó ń lọ sílé ẹjọ́ yà so bẹ́gbẹ́ yẹn bá dẹ̀ ṣe ń lọ ẹ lólùfẹ́ mi máa máa fi tó yín létí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe kájà máa jẹ ìgbádùn ètò yìí any information mo tún mú wa bá fún yín ire o thank you very much may God bless you all in Jesus name amen.